ẹ tún káàbọ̀ sórí ìkànnì ti Jugba Master Channel níbi tí a ti máa ń sọ bitter truth, òdodo ọ̀rọ̀ tó korò fẹ́ni tí kò fẹ́ gbọ́, bitter truth tó korò fẹ́ni tí ò fẹ́ gbà. Ṣùgbọ́n bó ti wulẹ̀ kó korò tó, ẹnu làwa ò fi sọ ọ́, etí ni àwọn tó korò létí wọn ò fi gbọ́. Ẹni tí ò bá fẹ́ gbọ́ ó máa kúrò lórí ìkànnì Jugba Master Channel. Ṣùgbọ́n dáa kájọ gbọ́ kó lè bá a ṣe wá láǹfààní. Bitter truth pàápàá jùlọ lórí ọ̀rọ̀ Ọọ̀ni Ilé Ifẹ̀, kábíyèsí ọba wa Ọ̀jájá, ọba Ògúnwùsì, àbúntẹ́ní onífẹ̀ẹ́ Ọọ̀ni, àbúntẹ́ní onífẹ̀ẹ́ Òòrè, ọmọ Adádé Owórẹmọ, ọmọ ìlẹ̀kùn méjìdínlógún tó nífẹ̀ẹ́ kan, bá a bá kẹsàn lé àtúnkẹsàn òde, ọmọ onífẹ̀ẹ́ tí ò kẹyọ kábíyèsí o. Bàbá wa Aláàfin Ọ̀yọ́, Aláàfin Akeem Ọ̀wọ́adé ọmọ òjò pàṣẹkẹrẹ, ọmọ Àtìbà, ọmọ kútíkù ò gbọ́dọ̀ pa, ọmọ àrùn tágbọ̀n ò gbọ́dọ̀ ṣe kábíyèsí o. Ẹ dákun, kí ló ń fa wàhálà lórí àpèrè, lórí afinijoyè àfinijoyè? Àwa bloggers èyí tá à ń dálẹ̀ pọ̀ o. Àbá máa ní àròjinlẹ̀ ká tó bọ́ sórí ìkànnì wa ká tó sọ̀rọ̀. Ẹ má jà máa sọ nítorí àwọn èrò tá à ń wá kán lè bá a wò wá. Ẹ jẹ́ ká máa sọ nítorí ọjọ́ ọ̀la. Àwa là ń jẹ́ káwọn èèyàn mọ̀ wípé kán rántí ọ̀la. Bí wọ́n bá wá rántí péèjì tí náà lọ́la, kí ni wọ́n bá ń bẹ̀? Àwọn ìjà kan wà tó jẹ́ pé bẹ́ẹ̀ bá foníjà lẹ̀ yóò padà rẹ̀ jà ni. Ṣùgbọ́n níbi tí ẹlòmíì bá ti ń dá síjà, ó ń tanná sídìí ìjà ni, ó wá ń bu petrol sí ìjà yẹn ó máa ràn. Ìtọ́pọ̀lọpọ̀ bloggers ń ṣe nìyẹn. Mi ní fẹ́ sọ̀rọ̀ wípé bó ṣe máa ń rí lọ́dọ̀ àwọn tí ò kọ́ṣẹ́ mọṣẹ́ ọ̀nà tá a gbà gbóhùn sáfẹ́fẹ́. Àgbà míì àwọn nǹkan kan wà wọ́n ń pè polite insult. Ẹ lè insult èèyàn, òun ló mọ̀ pé insult òun yóò sì tún kẹ́kọ̀ọ́ ń bẹ̀. Ẹ lè kànyàn lábùkù láìsí pé orí ẹ̀ fọ́ orí ẹ̀ yá. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa a bọ̀wọ̀ fórí àpèrè méjèèjì. Ká gbà wípé ọ̀rọ̀ àwọn ọba méjèèjì yìí, wàhálà tó ń dálẹ̀ ti pọ̀, ó sì ti pín ìran wa sí méjì. Torí mi ọmọ yìí tá a bá pè ní ìran Yorùbá ni àbí ìran Oòduà, ẹ̀yin lẹ mọ̀. Ṣùgbọ́n àwọn bloggers tó ń jáde tí wọ́n ń sọ ìtàn, à ń gbọ́ empire láyé ìgbà tẹ́ empire wà tó súnkù níbi tó wà tó lọ́gbá tó láwo. Ẹjọ́ ọmọ ọdún mélòó lẹ́yìn gangan tẹ́ ń sọ̀tàn yìí? Tá a bá wá fẹ́ sọ, kí ló dé tá a fi làákàyè sọ? À ń parí ìjà ni àbá ń súná sí. Ọmọdékùnrin kan jáde, ó ní bí wọn ò bá ní sọ pé òun ṣàsọjù, ó ta sí Ọọ̀ni Ilé Ifẹ̀, ó wà lẹ́yìn Aláàfin. Kò tọ́ sí ẹni tó bá kẹ́kọ̀ọ́ nípa ìgbóhùnsáfẹ́fẹ́, ó ní bó ṣe lè ṣe. Ṣùgbọ́n òun la ojú abẹ níkòó. Tí wọ́n bá ṣe tiẹ̀ bẹ́ẹ̀, tèmi ṣe tèmi bẹ́ẹ̀, tèmi náà wà lẹ́yìn ẹlòmíì, táyé sì mọ̀. Mo lè sọ̀rọ̀ káyé mọ̀ wípé ẹni tí mo wà lẹ́yìn ẹ̀ rèé, ṣùgbọ́n tí ò ní má rí fín dání. Ẹ má jà torí ìwà táwọn ọba wa ń hù ní ìsìn. Gbogbo wa anyway, we are all matured. Àmọ́ ẹni tó láṣejù lọ́wọ́ kò nílò àṣẹ̀ṣẹ̀ ń ṣe àpèjúwe. Àmọ́ ẹni tó jẹ́ pé ìwà rẹ̀, ìsọ̀rọ̀ sí ẹ̀, orí àpèrè rẹ̀ kò fẹ́ kálàáfíà ó jọba nínú ìran wa. Nípa ìwà ẹ̀ mi ò ní dárúkọ. Bẹ́ẹ̀ mi ò ṣe ṣe nù. Ẹ̀yin ti mọ̀, èmi náà ti mọ̀. Ẹ má jà fẹ́ràn ara ilé wa láfẹ̀ẹ́jù débi pé àrò tọrọ àní lè sọ.
àwọn tí wọ́n ń jáde nísìn ọlọ́run mọ̀ ṣe wá lólòṣì tí mọ nọ́mbà ọkọ̀ gbogbo olówó tó lówó bá ń kọjá ní lágbájá ló ń kọjá lọ yẹn ẹ jẹ́ kí n ṣe ní ṣókí. olówó ọlọ́rọ̀ ọmọ elénìyàn làwọn méjèèjì tí wọ́n fi jẹ ọ̀kan lọ́mọ. ọ̀pọ̀ àwa tá à ń sọ̀rọ̀ yìí mi ò dínra mi kù mi ò géra mi kéré ṣé ẹ fẹ́ gbọ́ àtó wọn. à ń gbàdúrà àká tó wọn ni mi ò sọ nípa ìwà mi ìmọ̀ wá anybody wọn. ṣùgbọ́n lówó lọ́rọ̀ lọ́lá wọ́n fẹ́ nìkan jẹ́ oyè ọ̀kan lọ́mọ Oòduà. wọ́n fẹ́ nìkan jẹ́ ọ̀kan lọ́mọ Yorùbá. tí ò bá jẹ́ ìwà mọ̀dàrú kí ló wà nínú àwọn méjèèjì tí wọ́n fi jẹ́ ọ̀kan lọ́mọ? kí ló burú nú ẹ̀? Yorùbá àti Oòduà ṣe bí ìran wa ni. bí ọba kan bá wá jáde tó sọ pé Págà ò lẹ́tọ̀ọ́ tẹ́ni tí wọ́n sọ fún pé kò lẹ́tọ̀ọ́ dẹ̀ dákẹ́, kí ni tàwa bloggers? kí ló dé tá a kì í ìgbà onímọ̀kú ò ní kú? ọ̀rọ̀ tí òye ó dariwo àwa là ń fẹ́ lójú. olóyè Wálé Sànúsí kò ní rí Ṣèyí Tinubu kó ló kù bí tí ó gbégbà. Ṣèyí Tinubu ò ní rí olóyè Sànúsí kán mọ̀jọ fàyàkíyà kán mọ̀ kíra wọn. kí ni tiwa? sọ̀rọ̀ tí kábíyèsí yẹn sọ ló ń dùn yín tá a fi jáde sọ̀rọ̀ ẹjẹ́ aṣọ nísọ̀tọ̀mọlúàbí ká má fi dá wàhálà lẹ̀. èèyàn máa ń sọ pé ojú ń ṣe pin kò dìgbà tá a bá ti gìbò ojú. àwọn ojú kan wà ó ti fẹ́ fọ́ tẹ́lẹ̀ tẹ́ ẹ bá ti gìbọ̀ yóò ra pómú. àwọn ojú kan wà tó jẹ́ pé ẹ kàn ra mú ìpín yẹn kúrò lójú ẹ dẹ̀ fi hàn pé ó ń ṣe pé bó bá wù kó kọ̀ǹtínú. ẹ̀yin ò mọ̀ pé aláṣejù pẹ́rẹ́ ní tẹ́? kò sẹ́ni tí àṣejù ò lè tẹ́ kó fà láṣọ iyì ya. mi ò tí ì fẹ́ mọ bónísítọ̀ ń ṣe tó lẹ́yìn Ọlọ́run tọ́rọ́ Ọlọ́run kì í ṣàṣejù. sẹ́yìn ò rí orílẹ̀-èdè tó jẹ́ pé ààrẹ ibẹ̀ bó ṣe lákàkì tó yóò padà tẹ́kàn àbó padà tẹ́kàn nínú ayé yìí náà ni. ẹ̀yin ò rí èyí tí ń wọ́ lẹ́yìn mọ́tò kiri nínú ìtàn. ẹ̀ẹ́rẹ́ tó jayé alábátà ká tó wá sọ̀pọ̀ ọba ti dọ̀rọ̀ ọba nílẹ̀ ńlẹ̀ ń bí wọ́n ti sọra wọn dà bẹ́ẹ̀. àwọn ọba tó jẹ́ pé local government ló ń sanwó oṣù wọn wọ́n wá ń sọ̀rọ̀ àwa náà wá ń sọ́dọ̀rọ̀ àwa ń sọ̀tàn nígbà tí kinní kan ṣe kinní kan. lọ́dún wo ìtọ́ ọdún wo lẹ̀ ń sọ? ìtọ́ ọdún mélòó là ń sọ? ṣé bá ṣe máa sọ ìtàn rèé tọmọ Yorùbá ọmọ Oòduà ó sì máa wà lójú kan. olówó joyè olówó méjì eléyàn méjì joyè wọ́n joyè ọ̀kan lọ́mọ. mọ́jọ́ tírú ẹ̀ ó kàn yín. ẹ wá ń sọ pé lágbájá ló lẹ́tọ̀ọ́ tẹ̀mọ̀dù lẹ́tọ̀ọ́. àtẹ̀yìn tẹ́ ń sọ̀tàn àti ọba tó ń sọ pé òun nìkan lòun láǹfààní àti fìyàn joyè tó kárí gbogbo ilẹ̀ Yorùbá bí ẹni tí ò mọ nǹkan tó ń ṣe ni. ṣé ẹ ló kàn wá kù lásìkò yìí? Wálé Sànúsí àti Ṣèyí Tinubu wọn à lè jà láéláé. òde tí wọ́n bá ti pàdé MC máa introduce olóyè Wálé Sànúsí gẹ́gẹ́ bí ọ̀kan lọ́mọ Oòduà, wọ́n introduce Ṣèyí Tinubu gẹ́gẹ́ bí ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá. ṣé wàá rà wọn méjèèjì ò daft wọ́n ń ṣe òmùgọ̀ débi kan máa farú ẹ̀ mọ́ra wọn lọ́wọ́. àwọn tó ń cash fund ṣóyè yẹn ló fẹ́ fowó fún wọn ni? ṣóyè yẹn ló fẹ́ sọ wọ́n dolówó àbí ló fẹ́ sọ wọ́n dé èèyàn? ta ló sọ fún yín pé Ọọ̀ni of Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́ ò lè padà the best of the best friend lọ́la? ọba tó ń sọ̀rọ̀ pòun nìkan bí ìgbà tí ṣe ọ̀ka wọn lára ni. torí ní tí wọ́n ń claim ní ìsìn kò yé wa. Is that the progress we are looking for?
ṣé ìdàgbàsókè tá à ń wá ńlẹ̀ Yorùbá ni àríyànjiyàn àti supremacy? ẹ ṣe díẹ̀díẹ̀, kò sí nǹkan kan nínú ayé tẹ́ ẹ gbé dání. èèyàn ló kù lórí àpèrè tẹ́ ẹ ti ń proof superiority. àgbàdua kẹ́mi yín gan kó gùn ju tiwọn lọ. ẹ má fi wàhálà ṣera yín léṣe. supremacy tí ò gbé yín débì kankan, kí ló sọ yín dà? ok, káwá gbà pé iná lẹ́lẹ́tọ̀ọ́. ṣásìkò tí wọ́n fi olóyè Wálé Sànúsí jẹ́ ọ̀kan lọ́mọ Oòduà, tí ò bá jẹ́ nǹkan míì náà wà ń bẹ̀. ó yẹ ká bá yín sọ̀rọ̀, lẹ́yìn náà wá rí i pé ó yẹ kẹ́ fi hàn jẹ́ ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá. àwọn tẹ́ ẹ fi joyè ò ní problem, wọn ní issue. ẹ̀yin láyé ń rí, ọ̀rọ̀ ẹnu yín ni wọ́n ń gbọ́ pé kí ló ń ṣe ní ṣé kò lè jẹ́ kógun ó sinmi ni. àtọ̀yọ́ àti Ifẹ̀, ibo ni kì í ṣe ìran wa. bẹ́ẹ̀ bá fẹ́ fà á títí ẹ sọ pé ẹ̀ níran ní ẹ̀lú ẹ̀ ń sórí ìrùn Ifẹ̀, ọdẹ ẹ sọ bẹ́ẹ̀. ìjà àgbà wo lẹ wá ń jà? ìjà Ifẹ̀ lọ̀gá, Ọ̀yọ́ làgbà. irú ayé wo lẹ fẹ́ máa gbé lórí ìtẹ́? kábíyèsí o, ẹ lọ sinmẹ̀dọ̀, ẹ kúrò lórí ọ̀rọ̀ yìí. bí Ọọ̀ni of Ifẹ̀ bá fi èèyàn jẹ́ oyè ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá débi pé kò tiẹ̀ ṣe ẹ̀ tiẹ̀ nílò àti sọ̀rọ̀ mọ́ pẹ̀lú gbogbo awuyewuye tó ti lọ. olóyè Wálé Sànúsí ò ní rí Ṣèyí Tinubu mọ́lẹ̀, Ṣèyí Tinubu ò ní rí olóyè Sànúsí mọ́lẹ̀. àwọn méjèèjì ò ní problem. kí n problem ẹ̀yin bloggers àti ọba tó tẹ̀ ń pìtàn fún pọ́n ló ní right àti fìyàn jẹ? ṣé oyè tí wọ́n fi wọ́n jẹ ló máa sọ wọ́n déèyàn ni, àbí ló máa gbèyàn kúrò lọ́wọ́ wọn? tó bá jẹ́ pé àwọn tó close mọ́ kábíyèsí wọ́n ríta dáadáa, ó yẹ kí wọ́n máa sọ fún kábíyèsí pé ìtọ́kàn kọ́ yẹn. iṣẹ́ ẹni, ìwà ẹni ni wọ́n fi ń sọ̀yàn dá síwájú. àìmọye tó wà lẹ́yìn tó cross wá wájú. kò sẹ́ tó máa rántí ìtàn. ìlú kan làgbà, ìlú kan lọ̀gá. tí iṣẹ́ ọwọ́ yín bá dára, tó bá jẹ́ ní táwọn ènìyàn ń fẹ́ ló ń jáde látọ̀dọ̀ yín. lẹ́nu ṣe tẹ́ dórí àpèrè, ẹ káyé wàhálà tó ti wáyé, ẹ wá káyé investment tẹ́ ti ní, ẹ káyé progress tẹ́ ti dálẹ̀ lọ́yọ̀. ẹni tẹ́ ń bá fa wàhálà tí ò sọ̀rọ̀, èmi ò wà lẹ́yìn Ọọ̀ni of Ifẹ̀ o, kò sẹ́ni tí ò ní tiẹ̀ lọ́wọ́ o. mi ò dẹ̀ against anybody, mi wà lẹ́yìn ẹ̀yin náà Aláàfin, mi dẹ̀ against yín. I'm just advising you. ẹ máa wo wàhálà tó ti wáyé. kí lẹ fẹ́ gbà nínú dragging? ṣẹ́yìn àti Ọọ̀ni of Ifẹ̀ mọ́ra yín bìkan, tẹ́ bá wá mọ́ra yín bìkan, kí lẹ jọ ń dù? ẹ má fi tẹ́ bá jọ ń dù affect àpèrè ìran wa. ẹ má sọ wá di ọ̀tá ara wa. already ọ̀rọ̀ yìí ti ń pín wá sí méjì. èmi ò mọ nǹkan tá a fẹ́ ṣe sọ̀rọ̀ yín o. kábíyèsí mi mọ tá a fẹ́ ṣe sọ̀rọ̀ yín. tẹ́ bá continue báyìí, Ọlọ́run ní ṣe ńlá láṣejù. ẹ mọ̀ tí gbẹ̀yìn aláṣejù. báwo ni ìṣọ̀kan ṣe fẹ́ wà lórílẹ̀‐èdè Yorùbá Oòduà? ẹni tẹ́ ń bá fà kò sọ fún yín pé òun fìyàn joyè ilẹ̀ Yorùbá, ilẹ̀ Oòduà ló sọ. ó kù sí mi lọ́wọ́, ó kù sí wọn lọ́wọ́ láti sọ pé Oòduà ní mí, Yorùbá ní mí. ibi tó bá wọn kálukú kó pe rẹ̀, ọmọ ẹni tó bá wù kó o jẹ́. àní stop dragging, ẹ stop complain. ayé ọmọ rí progress lọ o, progress máa wá lọ o. ẹ kàn ju irrelevant ọ̀rọ̀ kan sílẹ̀ gbà. ẹ wo, ó dùn mí news tí mo padà gbọ́ yẹn pé kábíyèsí tún padà sọ̀rọ̀ yẹn pé àwọn náà lẹ́tọ̀ọ́ láti fìyàn joyè ilẹ̀ Yorùbá. wọn ò pé kí lè lè. níjọ́ ẹ ti fìyàn jẹ́ kò sẹ́ni tó jáde tẹ́ ti fi ọmọkùnrin àkọ́kọ́ orílẹ̀-èdè yìí jẹ́ ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá. mi rò pé anybody oppose ẹ̀. kò sẹ́ni tó jáde tó ní wá ìtẹ̀ ṣiṣẹ́. then kí wàá ló dé tẹ̀yìn jáde tẹ́ ẹ̀ sọ pé ẹ̀yin lẹ̀ ní ẹ̀tọ́ láti, tó bá jẹ́yìn náà lẹ́lẹ́tọ̀ọ́ ayé ti gbà wọ́n ti fílẹ̀ fún yín, sí yẹn dowó ni.
ó lè dowó sápò tìyìn. Àwọn tó ń drag náà kò dowó sápò wọn lẹ́yìn kí traffic wá kan wo iṣẹ́ wọn lọ, ṣùgbọ́n ká fọpọlọ ṣe nítorí òní kan nítorí ọ̀la ni. I'm not in support of anybody because gbogbo ẹ̀yin ọba ìpátá lẹ ní lọ́wọ́. Ẹni tá à ń rí tiẹ̀ wí là ń rí wí o. Ẹlòmíì abẹ́ inú ló ti ń operate tiẹ̀ kọ̀ọ̀kan hàn jáde ni, ó burú ju Aláàfin Ọ̀yọ́ lọ. Ṣùgbọ́n orí àpèrè Aláàfin Ọ̀yọ́ kì í ṣe àpèrè tó yẹ kí ẹjọ́ máa tibẹ̀ jáde ní gbogbo ìgbà. Nígbà tí bàbá wa olóògbé Lámídì Adéyẹmí wà ń bẹ̀, iyì pọ̀ fún ìlú Ọ̀yọ́. Ẹ má jẹ́ kí ìyẹn máa wálẹ̀, ẹ má jẹ́ kó máa wálẹ̀. Àwọn ọ̀rọ̀ tí ò nítumọ̀, ẹ wá nǹkan mí ṣe. Ẹ jẹ́ kí progress wọ̀ ìlú Ọ̀yọ́ ká fi mọ̀ yín lágbà. Ẹnu kọ́ ni wọ́n fi ń jìjà àgbà. Alẹ́ ti wà lábẹ́ ìjọba ẹ̀rí yẹn wí. Àláwọn ọba ò lẹ́tọ̀ọ́ lábẹ́ ìjọba wọn lẹ́nu mọ́ ẹ̀rí yẹn sọ. Wàhálà àwọn agbénilé ni wọ́n gbéni lọ́la wà nílẹ̀ Yorùbá ẹ̀rí yẹn wí. Oyè ṣé wọ́n gbọ́lá lórúkọ tèmi o? Mi ò support anybody o. Mi ò support Ọọ̀ni Ilé Ifẹ̀ o. Mi ò dẹ̀ against wọn o. Mi ò support Aláàfin o. Mi ò dẹ̀ against wọn o. Bitter truth là ń sọ. Ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ wọn, ẹ bá wọn sọ̀rọ̀ pé gbogbo ọ̀rọ̀ ká lágbàlagbà ń fèsì sí, kì í ṣe gbogbo ọ̀rọ̀ tó bá lé sí lèyàn ń fèsì sí. Ipò tí wọ́n wà yẹn kì í ṣe ipò wọn nìkan, ipò gbogbo ọmọ Yorùbá, ipò gbogbo ọmọ Ọ̀yọ́ ni. Bẹ́ẹ̀ náà ni Ọọ̀ni Ilé Ifẹ̀, ipò tán wà yẹn ipò gbogbo ọmọ ilẹ̀ Oòduà ni, ipò gbogbo wa pátá ni, ipò gbogbo ọmọ Ifẹ̀ ni. Bẹ́ẹ̀ bá fìyàn joyè tẹ́ ó ní kíní kan of Yorùbá land, kíní kan of Oòduà land, níbi táyé lajú dé yìí kò sí tó fẹ́ dà fẹ́ anybody, kò fẹ́ràn sínú pọ́ọ̀tì anybody. Ẹ mọ̀ sọ di wàhálà, kò credit account anybody. Ẹni tó bá jẹ nínú owó lágbájá ni ó pè ní kíní kan. Olówó mọ̀jà gòtò mọ̀jà gegele ibi ọba wù kọjá sí. Ìwà tẹ̀sí ń wù yìí, ìlẹ̀kẹ̀ mọ̀jà lé mọ̀jà ta ni, ibìkan ló máa já sí. Ẹ mọ̀ sọ wá.